ṣọ̀pọ̀lọpọ̀ rẹ̀ o. Ní orúkọ ayẹyẹ ẹni ìwà níbẹ̀ nírọ̀lẹ́ yìí. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ ọmọ ẹni ààrẹ tí Ọlọ́run fún ní làákàyè àti lọ́dọọdún. Mo máa ní káwá bá òun sọdún. Àdẹ̀wò àbàṣe àdẹ̀rí ní tọ́tọ̀ dẹ̀rù tó ń bùkún Ọlọ́run àmà tó ti ẹ̀ o àmà bùkún ẹ̀ o. Ọ̀rọ̀ náà ní pọ̀ ó ti sọ like wúrà wá sí a ti sọ àwọn ọmọ Ìjẹ̀bú Òde wọn ó máa ń kọ́ mi lóminú. Ó dàbẹ́ ni wípé sáwọn ti Òde tàbí Ìjẹ̀bú Òde tó ti gbẹ́ lẹ́kọ̀ọ́ tó ti tọ́ ń dèkọ́ fún bá dẹ̀ délẹ̀ ìbá kàn Ìjẹ̀bú Òde ṣáàlì rí wọn ṣọ́ máa wá láti tó bá jọ̀rọ̀ pé nǹkan tó ṣe pé kìnnì kò ń bá kọ̀ lára máa wọ kí wọ́n máa sọ pé Ìjẹ̀bú Òde náà wà bẹ́ẹ̀ wà láti jọ yìí. Ẹ ṣáájú ìwà lérè má ṣe lè so kí ààrẹ bá mi sọ ní ẹ ṣe mi kọ̀rẹ́ tí ń dòdò rẹ̀ pé tí wàá jókòó Ìjẹ̀bú Òde ẹ̀ tí mo ti ṣe kíkà bí mo ti sọ fún ọ. Mo analyze it for everybody including the government now. Kí ṣe ojúbà ń kà fọ kébà ṣí ọlọ́wọ́ ìbẹ́ni ṣe káàrí ọ̀nàrẹ́gúnlẹ̀ kéèké Òkòròdé tó jọmọ Ìjẹ̀bú Òde tó ṣe ìlọ́ṣe kan lé dáwọn ikú bíbẹ̀ ló ìdòyọ ọmọ ìyá Adam ló na ìkan fún ọmọ egúre Adam sọ nínú torí ọwọ́ àwọn yẹn sì lọ́dẹ̀ sí dọ̀gà àwọn rẹ̀ ń dictate ní bá ṣẹlẹ̀ sí Ìjẹ̀bú Òde sí ẹ̀ dáa tó wà sọ fún ẹ lọ kó lẹ́yìn ìjọ àwa ń lọ ẹ ṣẹlẹ̀ súnmọ́ àwọn àgbàlagbà káàbá lọ sí àti gbé tẹ́ni lọ ẹ tẹ̀lé àwa ti ṣe tẹ́ni thank God for everything so nípa èmi pẹ̀lú Sálísù àmọ́ra dáadáa àwọn àdúgbò kọ̀ọ̀yà yìí ní àjọ ṣe ẹgbẹ́ kan kàbéṣíwà káfọ́ èdè Ìjẹ̀bú kọ́ ó ti fẹ́ distinct ó fẹ́ lọ wọ́n dẹ̀ ń sọ déédéé mọ́ ló fọ àpò déédéé jọ wọ́n dẹ̀ wà in charge ṣé ní kò rọ́ṣà. Ó kọ́ ní sà iye láti foundation. Nígbà àwọn Ìjẹ̀bú yẹn ń gbọ́ lórí rédíò kankan àwọn iye láti yé wa nìyẹn. Sọ jókòó náà nìkan ṣíṣe àmà jókòó ká máa wò pòfẹ́sọ̀ wà náà ni wọn ẹ̀ṣẹ̀ ṣàṣìlẹ̀ wọn ó gbà lẹ́yìn bí wọ́n ti dá station sílẹ̀ kẹ́ńbà gbọ́ sínú mi ń dùn mo ní ìmọ̀ ṣe pé kí ni in fact ní ìjọ tá a ṣe world press conference ẹni tó wá interview mi Ìjẹ̀bú ló fẹ́ mi Ìjẹ̀bú náà ló máa bá ẹ sọ àti sọmọ ní Ìjẹ̀bú rédíò so lọ́nà kúkúrú màá fẹ́ kẹjọ ẹ jẹ́ ká gbárùkù káfò mi ṣe ẹnà kan tó yẹ pé ni mo jẹ́ tún lẹ́yìn ọ̀kan bí ẹnjìníà ló wọ ṣùgbọ́n mo káàbá ń sọ̀rọ̀ Ìjẹ̀bú Òde ṣe ni ìyá ṣàlékún tí kàkà fọ́ mẹ́ńtọ̀ àwọn lè ọ̀rọ̀ tá a máa ń lò náà ní mẹ́ńtọ́rì ìlọ́dọ̀ ìtọ́nisọ́nà àwọn tó ti kọjá abẹ yẹn tó ti rí ìrírí ibẹ̀ tó ti tí kòtò tó wà bẹ́ẹ̀ tó ti ṣe bẹ́ẹ̀ wá sọ yẹn wáyé ní o kòtò wà níbẹ̀ ṣùgbọ́n kẹ́ ṣọ́ra o so you hand over to people who will take over from you kíkàwá ẹ̀ náà ń dàgbà àwọn náà ní àwọn Ìjẹ̀bú ìfọ̀fọ̀ àwọn ọmọdé ìlú má dàgbà tó tẹ̀lé mi they take you along and you see what is happening you see the typical Ìjẹ̀bú man tó bá múra even in his regalia and majesty inú rẹ̀ á dùn bọ́ this is an Ìjẹ̀bú man káàdẹ̀ ṣe ẹ̀sẹ̀ kan là mọ́ irú nǹkan bẹ́ẹ̀ rán fún mẹ́ni so ẹjọ́ mo bẹ̀rẹ̀ ẹ bá ní so wọ́pọ̀ wọn ẹ jẹ́ àwọn ọ̀rẹ́ wa bíkíbi tẹ́ bá wà àjọ jókòó àjọ brainstorm àjọ sọ dédé dẹ̀ you know alẹ́ bẹ̀rẹ̀ ládùúgbò kan kó má tọ̀ kó má ya agbádédé rẹ̀ and therefore kí wọ́n bá máa kọ̀ Ìjẹ̀bú Òde we can point the person to ẹgbẹ̀jà báyìí ní kẹrọ and they will find him eminently suitable. ẹ ṣe púpọ̀. Túmọ̀ rẹ̀ gbogbo orúkọ ká máa wò ta wọ́n máa ṣe nǹkan ta
kẹ́nìkan wá dúró sínú ilé kó má lè jáde because of his condition. Nígbà màmá wò ó kàn ń ta ní àwọn dẹ̀ dó dáadáa kó náà ẹ̀jẹ̀ jáde ẹ̀jẹ̀ jáde ọlọ́run ní ṣètò wa. Àwọn bàbá wa ti sọ a ní common ground àti pàdé bàbá Abdulateef Ajétúmọ̀bí làwà wọ́n kó ẹgbẹ́ kan jọ tó ń pè ní Iye Latif Foundation. The idea ni pé èdè Ìjẹ̀bú kò gbọdọ̀ parun gbọdọ̀ máa lọ sókè ní. Bàbá wa gbé owó kalẹ̀ wọ́n kọ ìwé the salient the Ìjẹ̀bú's and their salient features. Bàbá launch ìwé yẹn it's about 782 pages and I did the review at the launch. I also did the index to the book as a librarian. The book was launched. Small money you could say, but about 7 years ago, that was a lot of money. 8.6 million. Babalawo ní ìdòwò mọ́, wọ́n fi máa gbé èdè Ìjẹ̀bú lárugẹ. So that was the beginning. Not knowing, 2 years after, Baba died. But before he died, he said, tí àwọn bá lọ as chairman of board of trustees, Sandy Su must take over as chairman of board of trustees. Ṣé ẹgbẹ́ kò tẹ yẹ kí n sọ ìbò rárá ní ìdíje rẹ̀? Ṣé kí n sọ ìjẹ̀bú ẹ̀kọ́? Àbí kí n máa mú pọ̀ mọ́ abúlà? Ẹ ṣe àbúlùmọ́lá ò dá o, ẹ ò dá, abúlà ló dá. So Baba ṣe, so we'll have Alare radio, that's 88.3 FM. Which was founded and chaired by engineer Femi Omotayo Omowo. Ẹ tó bá jẹ́ Jẹ̀bú, tó bá sọ pé òun mọ̀ tó jẹ́ Ọmọwó, èyí sì Jẹ̀bú gidi. Èyí ṣe olúwo ló ń fi wọ́ Jẹ̀bú òde ẹsẹ̀ tí wọ́n gbé wà bẹ́ẹ̀ fún owó Jẹ̀bú òde. So wọ́n bẹ̀rẹ̀ rédíò yẹn 88.3 FM. It's called Alare Radio to promote Ìjẹ̀bú language. It's only Ìjẹ̀bú náà sọ wọn, no English, no Yorùbá. No conk Yorùbá, it's so ìyẹn ni tí àwọn bàbá sọ wọ èyí tí èmi àti ààrẹ tí àjọ ní interest inú ẹ̀ ní pé àwọn tó bá ti dàgbà ẹ má jẹ́ ká fi wọ́n sílẹ̀. Wọ́n need association, and I will tell you this for those who do not know, when people get to a certain age, you go visit them, you better don't go visit an elderly person who has been active all his life or her life and say because you come very tired, Baba. 10 minutes, 15 minutes, macro is a lie. Baba will delay you because you know I have not seen when I was in Unilag, we had to visit Baba Simeon Adebo. It was a chancellor, pro-chancellor and chairman of council of the University of Lagos. We were planning a convocation. So Professor Badamosi and I and our team went to visit Abeokuta. Baba gave us some English teacup. So you buy yellow. Ẹyọ kan yẹn náà kù fún wa. Wákàtí méjìlá fi kú. Baba was moving from one item to the other eloquently and softly, and you would love to listen to him. So opportunity no need to about. Before I left Abeokuta, before I retired from 10 years ago, there is a group for the elders. Tí àwọn màmá wa bàbá wa l'Abeokuta gbàjọ. So àwọn tó ti dàgbà 75 and above, wọ́n máa ń kó wọn jọ twice a week. Ìgbà yẹn mi ò ti qualify because mi ò ti 75. But now I'm evidently qualified to be. But I tell you what, I thank God I may not belong to that group now, but we want to provide the service to them so that they can enjoy their own age. What we want to do is get a center. It could be rented. It could be given to us free of charge. We will get them like twice a week. We design programs for them, programs that they will long to attend. Therefore, Mama will not wait years at Cotipeto. Odona. Àwọn Fẹ́mi Fádé yìí, àwọn Táyọ̀ Aláàkì, owó ṣẹ́wó, ọkọ̀ tó lọ́rùn tó yìí, tó kọ̀ kárí. Ẹni